ìròyìn àṣálẹ́ la máa ṣojú ìròyìn láti iléeṣẹ́ Nta Ijebu Ode Adétóyè Adégbèmí lórúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ìbéèrè ránṣẹ́ sílé aṣòfin àpapọ̀ pé kí wọ́n fọwọ́ sí ètò ìyáwó owó tó tó bíi tírílíọ̀nù kan ó lé díẹ̀ náírà. Ìbéèrè ààrẹ náà tí igbákejì ilé aṣòfin Benjamin Kalu kà síta níbi ìpàdé ilé náà fìdí múlẹ̀ wípé ó ṣe pàtàkì láti ṣàlékún ètò ìyáwó owó abẹ́lé láti lè bá àkókòjá lórí mímú àdínkù bá owó ètò ìṣúná àti pé kí ìjọba lè bá pé àdéhùn ètò ìṣúná pẹ̀lú mímú oríyìn bá ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ìbéèrè yìí ni wọ́n fi ránṣẹ́ sí àwọn ìgbìmọ̀ ilé aṣòfin tó ń bójútó àwọn ìrànlọ́wọ́ ìtajà àti ìṣàkóso gbèsè láti ṣe àyẹ̀wò tó péye lé lórí. Àwọn oníṣòwò ilẹ̀ Germany ti darapọ̀ mọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà láti ṣiṣẹ́ papọ̀ nípa ìránṣẹ́ agbára ọmọnìyàn, ìdàgbàsókè ọgbọ́n àti pípín ìmọ̀ iṣẹ́ láàrin orílẹ̀-èdè méjèèjì. Ètò yìí jẹ́ apá kan nínú ìgbìyànjú ìjọba àpapọ̀ láti mú ìdàgbàsókè ọrọ̀ ajé tó tó $1 tírílíọ̀nù náírà ṣẹ ní ọdún 2030. Benny Adams jábọ̀ ìròyìn wípé ìpàdé náà wáyé láàrin alákòóso fún ètò ìṣúná àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ ìṣòwò àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti iléeṣẹ́ ilẹ̀ Germany nílùú Àbújá. Láti wípé agbára iná mọ̀nàmọ́ná tó péye àti tó rọrùn wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe pàtàkì kí gbogbo àwọn ènìyàn tẹ̀lé ìlànà òfin àwọn iléeṣẹ́ pẹ̀lú àwọn oníbàárà. Eléyìí ni ìtọ́nisọ́nà tí àjọ alákòóso ìtọ́nisọ́nà agbára iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé ó mú àbájáde tuntun pẹ̀lú ìbámu mọ́ ìyípadà iná mọ̀nàmọ́ná láwùjọ. Àjọ náà sì tún tẹnumọ́ ìkóra-ẹni-níjàánu àwọn olùkópa láti lè ṣàmúgbòrò ìgboyà àwọn olùdókòwò. Nítorí náà, àwọn tó bá kọ etí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ náà, wọn yóò fi ọwọ́ júwe líle fún wọn. Ìjọba ìpínlẹ̀ Ògùn rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti ní sùúrù díẹ̀ pẹ̀lú ìjọba lórí ìdádúró tó wà lórí ìparí àwọn iṣẹ́ amáyédẹrùn bíi ojú ọ̀nà òpópónà tó ń lọ káàkiri ìpínlẹ̀. Ó sì ṣe ìlérí pé gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí ni wọn yóò parí ní àkókò tó yẹ. Alákòóso fún ìjọba ìpínlẹ̀ lórí ètò iṣẹ́ àti ohun amáyédẹrùn Ọ̀gbẹ́ni Adébọ̀wálé Akínsànyà ló ṣe ìdánilójú yìí nígbà tó ń ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ òpópónà tó ń lọ káàkiri ìpínlẹ̀. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ ìròyìn náà síwájú sí i. Òpópónà márosẹ̀ oní kìlómítà 181 láti Èkó sí Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn àti Ìkẹjà tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Èkó jẹ́ ibi àkọ́kọ́ tí kọmíṣánná fún ọ̀rọ̀ iṣẹ́ àti ohun amáyédẹrùn pẹ̀lú ọkọ̀ ìkọ́wọ́rìn rẹ̀ kọ́kọ́ dé pẹ̀lú ìtẹsẹ̀dúró díẹ̀ ní ojú ọ̀nà ewékorò pápá láǹtó níbi tó bàjẹ́ níbẹ̀ tó fún àwọn awakọ̀ ní àìróorun sùn dọ́kàn títí di ìdásí àìpẹ́ yìí. Kọmíṣánná náà rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó ń ṣàmúlò òpópónà ọ̀hún láti mú sùúrù díẹ̀ fún ìjọba pẹ̀lú ìlérí wípé àkóso ìṣèjọba èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún darí yóò parí gbogbo iṣẹ́ àkànṣe àwọn òpópónà tó ń lọ lọ́wọ́ jákèjádò ìpínlẹ̀ yìí. Ọ̀nà tá à ń ṣe kó fún wa ní àsìkò díẹ̀ àní pẹ́ parí ẹ̀. Kọmíṣánná náà ẹni tó ṣèlérí àwọn òpópónà tó dúró digbí káàkiri ìpínlẹ̀ Ògùn sọ di mímọ̀ wípé àṣẹ tí wọ́n fún àwọn agbaṣẹ́ṣe tó ń ṣiṣẹ́ òpópónà Màgbòrò, Mákọ̀gìsì, Màtọ̀gùn tí í ṣe ojú ọ̀nà oní kìlómítà 16 láti lo kọnkéré gidi fún iṣẹ́ òpópónà náà tó jẹ́ agbègbè olómi èyí tí àwọn agbaṣẹ́ṣe náà sì tẹ̀lé. Kó yẹ da ìdọ̀tí sínú gọ́tà. Ọ̀nà tá à ti ṣe ó lè ti wà lórí list wa nítorí a ní long list ọ̀nà tá a máa ṣe, so one by one la máa ṣe wọ́n. Àwọn olùgbé agbègbè náà nígbà tí wọ́n bẹ̀bẹ̀ wípé kí gbogbo iṣẹ́ òpópónà tó wà káàkiri ìpínlẹ̀ yìí parí ní kíákíá gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ akíkanjú yìí. wá dùn fún ọ̀nà tí wọ́n bá wa ṣe ní àdúgbò wa torí náà bá wọn ẹrù tí ó ń gorí bíbá ẹ̀ kò ń ṣe ẹrù kékeré bọ̀bọ̀ ṣe bá wa concrete ẹ̀ nísìn ó dúró re ó wà òkè. Iléeṣẹ́ ìjọba tó rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti ohun amáyédẹrùn nípínlẹ̀ Ògùn ṣèlérí láti parí gbogbo iṣẹ́ àkànṣe òpópónà nígbà tí yóò bá fi di òpin ọdún 2026 tó ń bọ̀.
ẹgbẹ́ òṣèlú APC ti bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára káàkiri ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí apá kan nínú ìgbìyànjú wọn láti ṣàmúgbòrò agbára ìṣètò ẹgbẹ́ àti láti mú ìṣàkóso rẹ̀ dáradára sí i. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ṣíde iṣẹ́ ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ APC nípasẹ̀ ẹ̀rọ ayélujára níbi ìpàgọ́ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ tó wà ní Marina. Akọ̀ròyìn wa Joyken Àpábọ̀yà jábọ̀ ìròyìn wípé ètò ọ̀hún ní àfojúsùn láti dá àkọsílẹ̀ lórí ayélujára tó lágbára sílẹ̀ fún ẹgbẹ́ tó wà lórí ìṣèjọba. Mímú àdínkù bá àjálù ti ń rí ìtẹ́wọ́gbà púpọ̀ gẹ́gẹ́ bí àwọn alẹ́nilọ́rọ̀ àti àwọn tó ní ipa nínú àtìlẹ́yìn ìmádínkù bá àjálù ṣe ń darapọ̀ láti mú kí àwùjọ tó ti lùgbàdì irúfẹ́ àjálù náà tún dìde lákọ̀tun. Ìbáṣepọ̀ tuntun ọ̀hún ní àpéjọ àjọṣepọ̀ tí ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè tó ń bójútó ìṣàkóso ìdènà àjálù àti àjọ tó ń bójútó nǹkan pàjáwìrì lórílẹ̀-èdè yìí ṣe pẹ̀lú àfojúsùn láti mú kí àjọṣepọ̀ tó wà láàrin wọn tún lágbára sí i. Ìlíyàsù Ali Yakubu jábọ̀ ìròyìn wípé àkórí àpéjọ náà ni dídásílẹ̀ orílẹ̀-èdè tó ní agbára láti dá àjálù dúró, ìṣàmúgbòrò ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aṣòfin fún ìṣàkóso pàjáwìrì tó múnádóko. Ìròyìn wa fún ti àṣálẹ́ ọjọ́ tòní kò ní jù báyìí lọ. Orúkọ tèmi yípadà Adétóyè Adégbènrò títí dọ̀la ó dàbọ̀.